géèmù tó ń gbà yìí nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwa dẹ̀ rí aláti corporate gbogbo àmọ́ tójú mi rí bí ọdún márùn lẹ́yìn gbogbo tí mo dẹ́dẹ́ lọ́mọ tí mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn ọmọ fàyẹ́nsì kòtò àti ìyàwó pé sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ́n táwọn fẹ́ jí mi gbé ka èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè ká mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé ṣé drọ́ọ̀gì tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mu drọ́ọ̀gì orí mi pé ju tẹ lọ then àwọn ọmọ mi ò sí ń bí tẹ fẹ́ jí gbé lọ́mọ gángan Nàìjíríà sẹ́yìn lọ gbé wọn Canada náà bẹ́ẹ̀ lọ gbé ń jẹ́ mi but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wáyé tẹ́ ẹ̀ jẹ́ káwa ta faralẹ̀ ká wọgbó tí wọn kájọ jà kí gbé wa fi kéèyàn mọ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kànlẹ́ mọ́ balẹ̀ kéèyàn mọ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi lọ́mọ sí pèpèpè gbogbo géèmù tó ń gbà yìí. olóyè Sunday Adéyẹmọ tún ti sọ̀rọ̀ o olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ tún ti sọ ọ̀rọ̀ ó sọ àwọn ọ̀rọ̀ kan eléyìí tó yẹ ká gbọ́ eléyìí tó yẹ ká mọ̀ nípa àwọn báńdíìtì tí wọ́n ti di kànrànjọ́gbọ́n sí wa lọ́rùn lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ti fẹ́ mọ́ gbalẹ̀ wa lọ́wọ́ wa nílẹ̀ Yorùbá pàápàá jùlọ lórí ìṣẹ̀lẹ̀ láabi eléyìí tó jẹ́ pé àwọn báńdíìtì yìí wọ́n ṣọṣẹ́ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ láti bíi ọlọ́sẹ̀ mẹ́rin sẹ́yìn tí wọ́n sì kó àwọn ọmọ bíi 40 tí wọ́n kó wọn sá lọ pẹ̀lú àwọn olùkọ́ wọn tá a sì tí ì mọ làbárè wọn títí dòní. kí wàá ní olóyè Sunday Adéyẹmọ sọ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó sọ̀rọ̀ akin ó sọ̀rọ̀ tí ọmọkùnrin tó yẹ kó sọ kí ló wí kí ló sọ bó ló ṣe sọ gan-an ó mẹ́nuba àwọn akitiyan eléyìí tó ti ṣe àti eléyìí tí ó ń gbèrò láti ṣe tíjọba bá fún un láàyè tíjọba bá fún un láṣẹ àwọn ìgbésẹ̀ wo àwọn akitiyan wo ó yá ẹ jẹ́ a jọ gbọ́ kájọ wò láti bẹ̀rẹ̀ títí dé parí kó lè bá yé wa ní o tá a bá wá gbọ́ tán tá a bá wò ó tán kẹ́ jẹ́ kí n mọ èrò àti ìwòye tiyín lórí ọ̀rọ̀ tí olóyè Sunday Adéyẹmọ sọ. ẹ̀dúkù nílé àwọn ẹ̀kẹ́ mi wá wọ̀ wá mi bí àwọn Fúlàní kan àwọn tẹ́rọ̀sì ń jiyàn bí ní Ìbàràpá mi wọ́n pààyàn wọ́n sì báyìí bí kò láwọn ti pa ọ̀rọ̀ bàtà yìí lóòótọ́ mi ò gbọ́ wọn ní oṣù ti gbé nǹkan ok ẹ jẹ́ kí n try kí n lọ bẹ̀ kí n gbé lọ àwọn bàbá tó wà ń bẹ̀ mo lè lọ bẹ̀ gbogbo bá sọ fún mi pé ẹni tó wà ń bẹ̀ kò sí kọlu ní o pé kódà àmọ́ nǹkan ọlọ́pàá bí àwọn ọlọ́pàá ló ti pààyàn mẹ́rin tí ó sì ń kẹ́kẹ́ tọ́tọ́ sẹ́lẹ̀ wọn lọ bọ́ bá ìlú kẹ̀kẹ́ bàbá ní kódà wọ́n jọ mọ̀ òun gbé òun lọ gbé 5 million fún Sédíkì yẹn kóun tọrọ mọ̀ òun gbà ó lóun gbó lọ fún fúnra òun ló tó gbọ́ wọn yẹn wá ẹ wá sẹ̀ kankan sí onígbò kí làwọn fẹ́ ṣe báwọn bá kúkọ ọlọ́pàá àti ń gẹ̀rọ ọlọ́pàá ó ṣe fún bí táwọn bá ti ń bá CP sọ̀rọ̀ yóò pé IG ni ok náà ẹ jẹ́ ká lè kó kúrò bíi kí àlàáfíà lè wà nílùú wa mú fún ẹni ní take ń gbà yẹn ẹ fún gbà tí ń fi pé ọjọ́ tí mo dá fún wọn pé ẹ kú ẹ mọ́ lọ bá wọn láti bá wọn sọ̀rọ̀ pé ó dẹ̀ ṣe kò make sense ẹ ń gbé nílùú wa ń bí ẹ̀dẹ̀ ń jí wa gbé yẹn bá wa ẹ̀ tún gbowó sọmọ kọlọ dání mo bá wọn sọ̀rọ̀ mo sì yìnbọn lómi mẹ́rin yẹn wọ́n lórí tó ìkẹ́kẹ́ yìí pọ́ńpì gbẹ́gbẹ́ àwọn torí wọ́n pọ̀ mẹ́rin yẹn àwọn Fúlàní yẹn wọ́n á sọ fún àwọn ọmọ tó tẹ̀lé mi gbàgbà ẹ̀mọ́ gbé fẹ́lẹ̀ ìkẹ́tọ́ yìnbọn àtúgbà wọ́n á sọ fún ẹni tó lédè wọn sí kí wọ́n yẹn pé olóhùn ní sẹ́ńkì fáàmì gbogbo South West pé kí n má bínú tó ṣẹlẹ̀ yẹn pé àwọn ọmọ yẹn ọmọ ni wọ́n tó pé kí wọ́n fi yìnbọn sí ìwọ̀n àti dáa èmi ò ní yìnbọn sí ṣùgbọ́n mo fi lọ́jọ́ méjì kẹ́ kúrò mi èmi wá fún yín pé ká jọ gbé lálàáfíà ìgbà tí ẹni tí wọ́n sọ yín pé kì í wọ́sọ àwọn wà délé àwa bá níta ní o ṣe mọ̀ pé ọ̀rọ̀ sọ̀rọ̀ kankan mọ́ wọ́n lè ń pààyàn ẹ̀ ń jiyàn gbé èmi rẹ̀ wá bá yín ẹ yọ̀gbọ́n sí mi ó ti fi hàn pé nǹkan sọ̀ ń pa yín ọ̀fà ẹ kúrò mi ìjọ tí mo dá fún yẹn kò ní yẹ o so àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà mẹ́ngbà náà
àtàwọn tó wà ń bẹ̀ ń gbà náà àtàwọn tí ń bẹ̀ ń bẹ̀ náà tí wọ́n jọ wà ń bẹ̀ ń gbà náà wọn ò fún mi support wọ́n tákù nǹkan tí mo ṣe yẹn kó tó rí pé gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn so ìyẹn lọ báyìí kó tó rí pé Ọlọ́run lo àwọn bàbá wa láti bá new president wa sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu pé ìjọba ẹ̀ mọ̀ bọ́ lẹ́kọ̀ọ́ sẹ́ńkẹ́ mi ò sẹ́ńkẹ́ kan náà ẹ mọ̀ pa àwọn èèyàn mímọ́ ni ẹ lè mọ̀ pa àwọn òwúrẹ́ kákan káwọ́ gbéra kò make sense tá a dẹ̀ ra àwọn ọmọ kan tó lè tákù wọn fún tó mọ̀ ẹ́ ṣe lélẹ́yìí àdúgbò kí bàbá Tinubu ó accept ọ̀rọ̀ wọn yẹn kó dáhùn padà wálé ìgbà tí mo délé ń sìn mo ti lọ Kogi gan mo lọ bá àwọn sí meeting bẹ́ẹ̀ mo rí pé gómìnà yẹn ó ra stand zẹ́dẹ̀ yìí ó dẹ̀ ó support nǹkan tí mo gbé lọ fún mẹ́rin no èso òdòdó àwọn òdòdó náà ní gómìnà Kogi inú ẹ̀ dùn sí nǹkan tí mo bá wọn sọ mẹ́ pé yes àwọn ọ̀dọ́ wa yìí náà ẹ wúro abẹ́ ajá sí ló lè lé wúro sí àwa la mọ nílùú wa àwa la lè ṣiṣẹ́ yẹn ó dẹ̀ ní ká right there down ká dẹ̀ kóhùn káwọn dẹ̀ ká fọ́ sọ pọ̀ ká wọnú pápá yẹn. Now èyí tó ṣẹlẹ̀ ń bí báyìí ẹ̀rí pé mo ti rí Minister of Defence yẹn àsọ̀rọ̀ pé kàn fún mi láyè tó bá fún mi láyè mi fi gbéra mi ga tó bá fún mi láyè kí mi face àwọn pípọ̀ yìí kò ní wàhálà kankan mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bọ́ra wọ́n máa sá lọ àwọn èèyàn ń ṣe sí gidi wọn kì í ṣe bọ́ra èèyàn bíi tèmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti ń sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn I know that àwọn mẹ́sàn-án orúkọ wọn tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan náà ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí kan tó ń ní àwọn propaganda lọ́wọ́ wọ́n lè ní wọ́n ti ń jí ẹgbẹ́ lókè akásá bẹ̀ yẹn o tí wọ́n jẹ́jẹ́ ní kankan gbé wọ́n ti ń pa yẹn bẹ̀ yẹn o gbogbo yẹn game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni no why no èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwa máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ǹbù ẹ fi bọ́ǹbù yẹn lẹ̀ ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù. ìjọba àwọn tó yẹ ṣe kórè. yes ṣe ẹ báwa náà fẹ́ yin bọ́ǹbù ẹ jẹ́ ká lọ bẹ̀ ẹ fi mi láyè kí mi lọ bẹ̀ wọ́n nílò gbàtọ́ yá wọ́n ní àwọn Fúlàní ẹ̀ sọ pé tí n bá ṣe gìrìgìrì àwọn máa pa ogun àwọn ọmọ tó kù yẹn tá a bá rẹ̀ ṣe gìrìgìrì tó bá pa wọ́n làwọn àlàjì kan pa wọ́n ok now no problem gbẹ̀mí mọ̀ pé wọ́n fẹ́ fi wá gbá géèmù politics ni ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ yẹn ẹ̀yin lẹ́ máa múra torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tó ń bọ̀ ẹ̀yin lẹ́ lọ́la ẹni kẹ mọ̀ pé ohun tó ń ṣe yẹn game òṣèlú ni kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ò ká terrorist tó mẹ́nu gbó ok now kí wọ́n sọ fún mi sí pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ ànúgbó ni o àti Fúlàní o àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró dè wá mẹ́ kí wọ́n kó bọ́ǹbù wọn yẹn lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọ̀lẹ̀ yìí dẹ̀ gbé lọ tẹ́ ẹ̀ ń bẹ̀rù àwa dẹ̀ bá a bá yín wọ́n máa kúrò ń bẹ̀ easily èmi ò dẹ̀ béèrè o mo ní mo sọ mí tààrà tèmi pẹ̀lú àwọn tèmi àwọn máa lọ wọ́n ní ká ní sùúrù bí ta bá ṣe gàràgàrà wọ́n máa àti accept dìgbà o gọ́fìnà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí o nani sí mi wáyé tí o fà ìgbà mi kí n wọ bẹ gọ́vnà tó wà ń bẹ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ok mo arrange ìrù ẹkùn security network federal government gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn federal government gbà mí láyè state government ń sọ pé any security kankan ò gbọdọ̀ gbégbèsè kọjá òun kọjá ṣe ìwọ wà ń bẹ wọn jiyàn gbé wọn sórí nìkan mọ àwọn tí wọn dẹ jiyàn gbé àwọn àlè lọ bá wọn kájọ jà sórí nìkan sẹ mọ tó dẹ nìkan pé bọ kọ́mọ̀dé pé mo tún dọ́wọ́ ohun tó ṣe é nìyẹn ọ̀pọ̀ gbogbo alamọ tó ṣẹlẹ̀ nílé yìí
wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì ni nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún 5 lẹ́yìn gbogbo tí mo dẹ́dẹ́ lọ́mọ tí mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn mọ̀mọ́ fàyẹ́nsì òkòtò àti ìyàwó sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ̀ táwọn fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé kí ṣe drug tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mu drug orí mi pé ju tẹ lọ then àwọn ọmọ mi ò sí níbi tẹ fẹ́ jí gbé lọ́mọ gángan Nàìjíríà ṣe lọ gbé wọn Canada náà ìwé ọgbẹ́ ń jẹ́ mi but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wá ìtẹ́ ẹ̀jẹ̀ káwa faralẹ̀ ká wọgbó tí wọn kájọ jà kí gbé wa fi kéèyàn mọ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kẹ́rẹ́ mọ́ balẹ̀ kéèyàn mọ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi lọ́mọ sí pèpèpè gbogbo géèmù tó ń gbà yìí nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwádẹ̀rí aláti corporate igi yóò da ayọ́ náà tọ̀wọ́n da ayọ́ sọnù kò lè jọ́ ìjìnà ẹwọ́ dúnú tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dá tàbí sóti da dìsẹ́nà ni àmọ́ fọdún yìí dún ní ṣé ìjọba Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní 900 something naira ọba epo ní 64 naira ó fi epo lẹ̀ ní 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 naira àbí 700 kìíní kan ló fi epo lẹ̀ lọ ọ̀ṣọ́dá ó sì lọ́dún 8 láàrin mi àtẹ̀yìn nígbàtí Buhari sọdún 8 ẹ̀ ta ló ṣe protest north nígbàtí wọ́n ṣe ensars Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀ Buhari lò 8 years òwúlò so now ọwọ́n expect èmi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ fún àwọn ọmọ ọlọ́mọ gbá yẹn kí mi support yẹ kí n bá ń tápù Tinubu ọmọ sọdún 8 tiẹ̀ náà èmi ò lè báyìí sìn yẹn mi ò lọ school mi ò kàwé òmùkọ́ àlàkà yìí ọmọ Ìbàdàn ni mo kọ́ làtọ́ ló fìrì mi Yorùbá ni èmi ò lè báyìí tápù ẹ̀ gbogbo géèmù rọ́tẹ̀ ń gbá tẹ̀ kẹfẹ́ mọ́ fún àwọn èmi àwọn ọlọ́mọ sọ̀fún yẹn ọpọlọ yìí ti dàrú àdèmọ́ dárúkọ wọn láìpẹ́ ṣe tí wọ́n stand so Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín ara sẹ́yìn lẹ́yìn sẹ́yìn jẹ́ta tí wọ́n láwọn kẹfẹ́ kó náà jẹ́ fẹ́ mọ́ dàlú tẹ́tàrí block wọn fẹ́ for what because wọ́n bò kọ́ yín jẹ́ wọ́n fẹ́ kó wọn mọ́ra wọn nìyẹn àwọn tí ológun bàdà tó ń para àwọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun bẹ́ẹ̀ kankan ohun tí wọ́n jẹ náà wà tá a jẹ là ń wá lóko wọn wọ́n kàn fa àwọn ọmọ lọ́wọ́ à ń ṣe human rights lórí irọ́ àpò wọn náà ń dù tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì kásùn kájí tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì 400,000 naira ẹ̀sìn lẹ́yìn jíjà fún mẹ̀kúnnù tẹ́yìn ọba tètè defend pé ẹ fẹ́ wà láǹsì wọn burúkọ yín jẹ́ wọn dàrú wa kó sábẹ́ ẹ̀rọ orí orúkọ náà máa gbé sí ọ̀tọ̀ ló human feelings lẹ́yìn tẹ̀ bá wa pé ọmọ wa làwọn ọmọ yìí ẹ jẹ́ ká síbẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì lè support láti release wọn lẹ́yìn bá wa àwọn bá mind tí wọn pé ká lé Tinubu lọ ká fọpá sádàrú ká lè kó àníyànjá ká support wọn fẹ́ kó sábẹ́ wàhálà yẹn sọlọ níjọ bàjẹ́ fún yín ọjọ́ dẹ̀ ní tì ẹ̀ ní ṣiṣẹ́ láéláé gbogbo ẹlẹ́dì president ẹlẹ́dì governor lórílẹ̀‐èdè wa táwọn tó fẹsẹ̀ rí pé ńgbà táwọn ọ̀dọ́ débẹ̀ wọ́n wà òkè bó ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run òkè ògùn dẹjọ́ níwá ọmọ ẹ̀sìn jọ níwá ìpínlẹ̀ wọn ò ní bàjẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà náà ò ní bàjẹ́ state ẹnì kọ̀ọ̀kan yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run ní jẹ́ka kú ẹ̀dí bọ́ wáyé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó tí ìbá pé yẹn bá lẹ́mìí kò easy tẹ bá ní kò kàn yín iṣẹ́ àwọn ọmọ iná jí gbé bọ́ ẹ̀wọ́ yẹn dìde pé kí la wá jẹ president jẹ 20 union fún ká lọ sympathy pé ká kàn bá wọn sọ̀rọ̀ náà inú ọ̀rọ̀ tí ń sìn ọmọ amú nǹkan move ọ̀rọ̀ tí ń wait ó ní wait gan do anything because wọ́n fi ẹ̀yin ọ̀dọ́ rẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ ẹ̀yin Nàìjíríà lélẹ̀ tẹ́ bá spark nísìn gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ máa spark lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀ máa stop ni tẹ́ bá fẹ́ kí ló dàrú ń sìn ìṣẹ́jú kan náà ni ohun tẹ́yìn bá sọ kọ́nà àwọn yàrá gbọ́ ju ní tìrú àìbá sọ lọ but nǹkan tẹ́mi mọ̀ ọ̀nà kan wá ní pé gbogbo nǹkan tá a bá ṣe láyé ìtàn ni ìjọba tó bá ṣe dáadáa ayé máa sọ ń pa ẹ̀ ń pariwo pé federal government ò ṣe dáadáa ṣé state government kan ṣe dáadáa ṣé Tinubu ní kọ́ wá wáyé ṣe security mi wá ṣé kí lẹ́ ń gba security vote fún gbogbo state ní ń gba security vote kí lẹ́ fi ń ṣe kí ni security vote táwọn governors ń gbà ní state wọn kí ni wọ́n fi ń ṣe
talent kó fún God bless you my brother security vote tí àwọn state governor ń gbà yẹn kí ni wọ́n fi ń ṣe tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ state yẹn mọ̀ pé federal ni ìwọ tó ń jẹ́ governor owó tẹ̀ ń gbà fi ra private jet. state ò dé ní tiẹ̀. ẹ̀ẹ́dẹ̀rà kẹsí pé ẹ̀rà pé state ló ní o ẹ̀rà fúnra family ìdẹ́bà ti lọ́tẹ́kẹ́ máa gbé lọ ní o security vote tí state governor ń gbà kí ló fi ń ṣe ṣé ọlọ́pàá lè ń kó fún ni àbí DSS àbí sọ́jà àbí civil defence àbí tá lè ń kó fún àbá fìgìláńtì àbáwọn kílẹ̀ ń pa àwọn tẹ kó lọ gbó tẹ ń ta àwọn yẹn jẹ àbámọ̀ tẹkùn àgbẹ̀kẹ̀ ń pa àwọn lọ́wọ́ dànù ẹ̀kẹ́ ń gbé sílẹ̀ fáwọn ọmọ yẹn ẹ lọ máa ọmọ tí wọ́n pa yunifásitì ẹ̀kọ́ àmọ́ àsọ̀mọ̀tẹ́kùn sí wọn lọ́rùn ẹni wọn sọ́nù gbó káwọn lọ yìnbọn àwọn yóò sọ fún mi pé gbọ́ jáde yunifásitì mo parí pólì ibi ìmọ̀mọ́ yẹn fi mílẹ̀ wọ́n ṣàṣìṣẹ́ wọ́n dẹ̀ jẹun. ṣé tí wọ́n understand security for ti federal government ń gbé fẹ́yìn níbo lẹ́ ń kó sí tẹ́ẹ̀fìlẹ̀ because ohun tẹ́ẹ̀ ń bìlẹ̀ fìlẹ̀ pé state governor níbí governor kọ̀ọ̀kan yẹn kó secure state ẹ̀. exactly ẹlẹ́yìn ní number one state wá ń bí tó yẹ pé ẹ̀yin lè sọ pé kán lọ pa wá mọ́lé lóru tẹ̀sí lè sọ pé kán fi wálẹ̀ ok now kí ló dé tẹ̀ owó security for tẹ̀yìn ń gbà yẹn kí lẹ́yìn fi ń ṣe ẹni kó sápò ara yín ni bẹ́ẹ̀ bá kó sápò ara yín kí ló ń jí wa gbé fún kí ni irúfẹ́ mi wá nu gbé láti secure yẹn ẹ̀yin gómìnà lẹ kó fún ọlọ́pàá lówó dáadáa kọ̀rọ̀ kọ̀ sí wọn dì í kó fún wọn ní iṣẹ́ tó dáa kó fún wọn lówó gidi kó fún sọ́jà kó ṣe ọ̀nà fún sọ́jà kó fún sọ́jà lóun sọ́jà ń fẹ́ fún DSS ohun tí ń fẹ́ ìjẹ́ kò lè ṣe wá bóyá mo parọ́ mọ́ federal irọ́ lẹ̀ ń pa àwọn nìkan náà ló yà kó tẹ́ bá dẹ̀ kó ń bẹ̀ tán òfò náà lẹ́ padà ṣe kẹ́yìn ayé yín àlùbáríkà tó lọ ń pèlè lọ́wọ́ so tèmi ò jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ìjọba jẹ́ fún yín so gbogbo nǹkan kọ́ ni ká máa pariwo fún federal state gan olè ni wọ́n state government gan owó tó ń gbà lọ federal kí wọ́n fi ń ṣe owó security fò tó ń gbà kí wọ́n fi ń ṣe àti ṣiṣẹ́ pé mo ti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ lóríṣiríṣi náà ó yé mi tán mo wà pẹ̀lú bàbá mi Olúbàdàn bí wọ́n ti ẹ̀já gbádùn ìjọba yẹn bọ̀ mo mọ bó ṣe ń lọ ṣẹ́sìn lásán kẹ́tí mo mí mo ti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ tí mo wà pẹ̀lú wọn security for ti federal government ń kó fún yín tẹ̀ ń kó billions of naira ń bọ̀ lẹ́ ń kó sí ta lẹ́ ń fún ìyẹnlẹ́kẹ́ bí wọn ẹ bá mi bí wọn tọ́lá yìí lè bí wọn ẹ̀yẹ bẹ́ẹ̀ mi bí wọn pé owó tí federal government ń fún yín fún security abẹ́ ẹ̀gbá kẹ́ sọ fún wa pé federal government fún yín ní security for ti kankan o kẹ́ sọ káwọn á bí federal pé ẹ fún wọn lẹ̀ fún wọn ẹ̀yin lẹ̀ ń fún wọn ó kẹta ní ká bí ọlọ́run ìjọba jẹ́ fún gbogbo yín ojú òní tì yín gbogbo nǹkan náà mo fi kẹ́kọ̀ọ́ ni ẹ̀yin tẹ́ jẹ́ student wa tẹ̀lé wa ń bẹ̀ ọ̀pọ̀lẹ̀ nǹkan yìí tẹ́lẹ̀ náà bá dé bẹ̀ ẹ ti di bìtí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ bọ́lá bá jẹ́ di president lọ́la ẹ mọ̀ pé àwọn tẹ́ bá fi sípò gómìnà àwọn tí ò ní ya olè tẹ́lẹ̀ control tí wọ́n lè ṣe ààbò fún state kọ̀ọ̀kan tẹ́ ṣe president lé lórí àwọn nìkan ẹ mọ̀ fi bẹ́ẹ̀ for example nígbà tí fáwọn ṣe gómìnà lógun ní Èkìtì state tí nǹkan báyìí ṣẹlẹ̀ ọwọ́ ní wọ́n fúnra rí ó sí ọlọ́pàá lẹ̀ sí sọ́jà lẹ̀ ẹ fáyà wọn dànù gbogbo ẹ ṣe wẹ́ lónìí fáwọn ṣe wọnú gbó fúnra ẹ gọ́fìnà fáwọn ṣe bọ́ọ̀lẹ̀ fúnra ẹ ẹ lọ wo ẹ tó bá rí tó bá rántí ńgbà ẹ gọ́fìnà fáwọn ṣe lead team wọnú gbó fúnra ẹ àti gọ́fìnà ó wá give order ó ní kí jí òsì odólẹ́gbẹ̀ẹ́ òun bí kí kọ́ńsẹ́nà tó ń bí ó pè dára ó ní ẹ fáyì ẹ òun gẹ́gẹ́ lòún dóyì ẹ tìmọ̀lú ni ẹ mọ̀ pa wọn gbogbo ẹ ṣe fẹ́ mi kò dúró de president ó lóun ò ní àti ó ní because òun gba security vote òun dẹ̀ gbọ́dọ̀ sàbò fáwọn tó dìbò fóun ní máa bó ṣe kó wà nìyẹn láti gbà yẹn gọ́fìnà wo láti tó fún sí ló gbèrò ọwọ́ ẹ̀ àwọn náà tí wàá sọ di business wọn àmọ́ ni wọ́n jiyàn gbé ń lo àwọn ọmọ lọ gbowó ńláńláńlá wa àwọn ní di kíníkà jet àwọn ní di lórí irọ́ sọ ọlọ́run ìjọba bàjẹ́ fún yóò gbogbo ẹ̀ tẹ́ bá dépò lọ́la ẹ̀kọ́ nìyẹn láti mú báyìí kẹ máa write it down pé ẹni tá a bá fi sípò kan á jẹ tá a mọ̀ pé kò ní jalè. lẹ́yìn náà bá wà wí pé ẹ fẹ́ polówó pọlọ́lá ẹ fẹ́ pe ọlọ́rọ̀ sí iléeṣẹ́ àti okòwò yín ẹ fẹ́ kí n bá ń fẹ́ ẹnu ọlá ẹnu ọ̀rọ̀ ẹnu mi kí n bá ń fi polówó pọlọ́lá pọlọ́rọ̀ sí iléeṣẹ́ àti okòwò yín iléeṣẹ́ àti okòwò yín kó lè máa dàgbàsókè kí ayé lè mọ tẹ́ ẹ̀ ń ṣe ní iléeṣẹ́ àti okòwò yín káyé lè mọ ibi tẹ́ ẹ wà ẹ pè mí ẹ bá mi sọ̀rọ̀ iṣẹ́ tí èmi yàn láàyò nìyẹn o ọlọ́run ọba ló fún mi lẹ́bùn èmi náà tún wá fi ìmọ̀ kún ẹ̀bùn mo fi ẹ̀kọ́ kún lójú ọmọ ta sánsán lójú ọmọ dùn bẹ́ẹ̀ ṣe ń rí yìí ọlọ́run ọba ló fún mi lẹ́bùn ẹ pè mí ẹ bá mi sọ̀rọ̀ àdéhùn tí
mo bọ́ lọ́wọ́ ọba ṣe tí mo tọrọ lọ́wọ́ ọlọ́run ọba ní wípé iléeṣẹ́ àti okòwò tí mo bá ti fẹnu mi polówó tí mo bá ti fẹnu mi fọn rere mo fẹ́ kó mọ̀ ta wàràwàrà mo fẹ́ kó di nílá mo fẹ́ kó gbòòrò ọlọ́run ọba sì ń gbà bẹ́ẹ̀ torí pé àwọn tó ń darapọ̀ mọ́ mi àwọn tí mò ń polówó tí mò ń fọn rere wọ́n ń dúpẹ́ wọ́n sì yin ọlọ́run torí pé wọ́n rí ìyàtọ̀ tó dáa nílé iṣẹ́ àti okòwò wọn kàjẹ́ pé kẹ́yìn náà máa ń sùn o ẹ mọ́ wàrà ro ẹ pè mí ó ta sánsán ẹ bá mi sọ̀rọ̀ kájọ sọ̀rọ̀ papọ̀ nílé iṣẹ́ àti okòwò yín bí ó sì jẹ́ ìtẹ́wọ́gbà ayé ọmọ tẹ́ ń ṣe ayé ọmọ bí tẹ́ wà tí orúkọ yín ó sì tàn káàkiri orí ẹ̀rọ social media platform ẹ pè mí ẹ bá mi sọ̀rọ̀ ọlọ́run ọba ló fi rán mi ọgbọ́n ìmọ̀ àti òye tá a lò fún ilé iṣẹ́ àti okòwò yín ó ní í ṣe pẹ̀lú tẹ́ ẹ bá ń ṣe tẹ́ ẹ bá ń tà tẹ́ ẹ bá yàn láàyò ní ọ̀sán ọgbọ́n àti ọ̀nà tá a lò fún yín tí ilé iṣẹ́ àti okòwò yóò fi dì ní ńlá ẹ pè mí ẹ bá mi sọ̀rọ̀ 07063291779 ẹ gbọ́ dáadáa o 07063291779 ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ìkà ẹ máa bọ̀ nílé iṣẹ́ mi Otasansan Media International ẹ máa bọ̀ nílé iṣẹ́ Otasansan Radio 07063291779 mo wà ní ìlú Ìkòyí nísàlẹ̀ abèrè nílé Alhaji Ẹ̀sùn Rájí nílùú Ìkòyí Òkétéńté láwà ẹ ti rí wa ń bẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ ẹ máa bọ̀ ẹ má wàrà rẹ má sùn lé o 07063291779 ti mọ̀ wípé tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ wa ilé iṣẹ́ àti okòwò yóò sì dé ní ńlá yóò sì dàgbàsókè sí i.